Muritala Abbas ó mọ̀mọ́ kọ́dún. Àrẹ̀mú ṣe bí wọ́n ní mò ń pè ọmọ kan bí ẹgbàágbèjì olóríire ọkọ ni. Òkú ọdún mo ló sì kú yẹ dùn. Òkú àṣeyẹ ni òkú ayẹyẹ orí kádùn o. Àrẹ̀mú mo ló ṣọdún èyí ó ṣe tẹ̀mí sí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Mo ló gbó bí olúgbógbó tí ń gbó wà á gbó bí olúgbógbó tí ń gbó nílé ayé. Ikú òjijì ó wá nípa ọ, ìwọ ò wá ní báwọn kó ní rèwerèwe. Àtẹ̀pẹ́ báyìí láàjẹ́ ọ̀tẹ̀lẹ̀ yípẹ́ lọ́lọ́run ọba. Àwọn òbí rẹ̀ máa jèrè rẹ ni, ìwọ náà máa jèrè ara rẹ. Wọn ò kó ní máa sáré rẹ, wà á dàgbà wà dògbó nínú owó, nínú ọlá ńlá, nínú ìmọ̀ àti òye ni lọ́lọ́run ọba. Oore gangan Àrẹ̀mú o, aya rẹ ẹ̀yinjú rẹ ló rán mi wá bí o. Iye Oyindamọ́lá ló rán mi wá, Kàbíràtì ló ní wá kíyàn. Ó ní Àkànní Akéwì dákun gbéra ńlẹ̀ kò dìde, wá bá ń kọ́kọ́ mi dáadáa. Àrídùnnú mi ni, kòríkòsùn mi ni, èèyàn pàtàkì tí mo bá ròde ni. Àmọ́lẹ́wà Àrẹ̀mú ẹlẹ́yinjú ẹ̀gẹ́, wọn bí wà tútù bí àdàbà ṣá ni mo pé ó bá ń kí o. Àdùnmàdàn arẹwà lọ́kùnrin ni, ọmọ kan bí ẹgbàágbèjì olóríire ọkọ ní í ṣe. Oyindamọ́lá aya rẹ ló kú ọdún ó ló sì kú àṣeyẹ ni. Ó ní kí n bóun kí ọ dáadáa, ó ní dákun bá ń kí Àdùnmàdàn ìfẹ́ mi o. Abbas o ọkọ mi ni, ìdùnnú mi ni, kòríkòsùn mi ni. Òjò pa mí dákun mọ́ pa Àrẹ̀mú mi o. Òrùn dákun mọ́ pa rídùnnú mi gangan ni. Oyindamọ́lá wípé inú ìfẹ́ rẹ̀ ṣá ni wọ́n fi ṣẹlé. Mebí irun fẹ́ràn orí ó fi ṣẹlé, eyín fẹ́ràn ẹnu ó fi ṣẹlé o. Ìwọ nìràwọ̀ òwúrọ̀ tèmi nìkan, èkó rọrùn lálábàápọ̀ ìwà ìfẹ́ mi rẹ. Mo ló kú ọdún ó sì kú àṣeyẹ ni, ìlọ́wádìí àwọn bàbá rẹ̀. Àrẹ̀mú járelé o, Abbas dákun jẹ́ ń bá ọ dénú gádé ní àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni. Mẹ́bí wà lọ́mọ Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ Mọ́dẹ ọmọ Àtìbà. Mẹ́bí wà lọ́mọ ikú tí kò gbọ́dọ̀ pa, ìwọ lọ́mọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe. Ọ̀yọ́ tí ń gbìgbàdùn àrùn sẹ́yìn kùlé ẹlẹ́yìn kùlé, tẹ́lẹ́yìn kùlé ò gbọ́dọ̀ yá jẹ, bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ tú dànù. Mẹ́bí pínísìn lọ́mọ erin tí ń fọláyàgì. Mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni. Ọ̀yọ́ ló ní kárìn kásán pa, mẹ́bọ̀yọ́ ló ní kárìn kiri ó yẹ ìyàn. Páńdé kú bí sóògùn nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni. Níbi tán ní kólówó ti gbowó, kí wọ́n fà kókó tọwọ́ rẹ̀ sílẹ̀ ní kíákíá. Mẹ́bí kó lè bá àdìjà, kó lè bá àdápọ̀n ni, kọ́ba aládé lè rohùn mú jẹ ni. Mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni. Mẹ́bí wà lọ́mọ ládé o, Aláàfin ládé. Àhádé orí adé sùn ní bàbá yín lọ́gbà fáláàfin Ọ̀yọ́ nílé bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni. Mẹ́bí wà lọ́mọ Ọ̀rànmíyàn o, òfodófodó òfò yàyà fò kànga. Ogun kan kò ní jà, kí ó jà títí kí ó pò ìlú Ọ̀yọ́ rí. Mẹ́bí wà lọ́mọ ikú, ọmọ àrùn, ọmọ òfò. Mẹ́bí wà lọ́mọ ikú tí kò gbọ́dọ̀ pa, ìwọ lọ́mọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe. Ọ̀yọ́ dákun mọ́mọ́ bá mi jà, wọn ò sínú ẹni bínú ọba. Tọrọba yóò bímọ tí wọ́n wọ́ lọ́lá kiri, ọba yóò béèyàn kó lọ rẹ̀ sìngbà. Àsìngbà lóhùn ló ba òde Ọ̀yọ́ jẹ́. Mẹ́bí adé ṣe bí Ọ̀yọ́ la kúkú rí, ìran bàbá ńlá bàbá rẹ̀. Àrẹ̀mú wọn ò jẹ́ ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ọ̀yọ́ máláàfin Òjó Pàṣẹkẹrẹ Mọ́dẹ ọmọ Àtìbà ní ìṣẹ̀lẹ̀ àwọn bá
bàbá ààrẹ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni Àrẹ̀mú mo ló kú ọdún Abbas mo ló sì kú àṣeyẹ ni ìwọ ò wá ní báwọn fọdún eléyìí ṣàṣemọ lágbára lọ́wọ́ lọ́hùn ọba oúnjẹ tán bá ní ta ní nǹkan ewì kí ọlá tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Habibullah Taraye ń fẹ́ Àkànní Akéwì àgbáyé lórúkọ tèmi.